Hallelujah. 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 Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ìpìlẹ̀ṣẹ̀ gbogbo agbára wa àti ipá wa. Agbéga fún àkókò tó fún wa ní àṣálẹ́ yìí, ní àárọ̀ yìí. Agbéga fún àánú rẹ tó dájú lórí ayé wa. Adúgbò fún orí ọ̀fẹ́ tá rí gbà. Èdè sọ́wọ́n di alààyè ọkàn. Bàbá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tó pọ̀ ní pátágbá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tó ní gbogbo agbára lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Lónìí lórúkọ Jésù àtọ̀ wá Olúwa bá wa pàdé. Lónìí lórúkọ Jésù Olúwa bá wa pàdé. Járe ọ bàbá. Járe ọ bàbá. Gbogbo ògo àti ọlá yóò jẹ́ ti ìwọ Jésù. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ibikíbi tá bá wà ń bẹ ká gbé Ọlọ́run ga ni lónìí. Mo sọ fún wa pé lénìí we just have to use it to thank God, láti gbé Ọlọ́run ga ni. Níbèrè ohun kan lénìí. Gbogbo ohun tá a ṣe lénìí láfi gbogbo ìní ṣe ni pé a fi yin Ọlọ́run lógo fún orí ńlá tó ṣe lórí ayé wa, fún orí kàbìtìkàbìtì, fún orí ńlá tá a rí gbà, fún àánú rẹ̀ lórí ọ̀nà wa gbogbo. Òun la fi gbé Ọlọ́run ga pé ó tó bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ. So láàárọ̀ yìí mo fẹ́ kó yin Ọlọ́run náà ọkàn rẹ sẹ́ pé Ọlọ́run mo gbé ọ ga fún oore ọ̀fẹ́ tó fún mi o, fún àánú rẹ tí mo rí gbà. Bẹ́ẹ̀ kó gbé ga tọkàntọkàn pé Jésù máa ṣeun lórí ayé mi gbogbo. Bẹ́ẹ̀ kó yìn fún àánú rẹ tó pọ̀ bí iyanrìn, àánú rẹ tá a rí gbà lójoojúmọ́, oore ọ̀fẹ́ tó péye lórí ayé wa, lórí ọmọ wa, ní gbogbo ọ̀nà wa gbogbo. Òun ni Ọlọ́run wa, òun ni ẹlẹ́dàá wa, òun ni Ọlọ́run wa, òun ni ẹlẹ́dàá wa, òun ni alágbára wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù máa ṣeun o. Jésù máa ṣeun o.
Jésù máa ṣeun o. Jésù máa ṣeun o. Jésù máa ṣeun o. Jésù máa ṣeun o. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí bó ṣe o, bó ṣe o lórí ayé mi gbogbo, ó ṣe lórí ọ̀nà mi gbogbo, ó ṣe lórí iṣẹ́ mi gbogbo, ó ṣe lórí ilé mi gbogbo. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Showers of blessing are present. If you're on showers of blessing, I want you to say amen. I just want to know because I see somebody saying that it's not working. If you are on showers of blessing, can you please, if you can hear me on that platform, please can you just say amen? Can you just say amen? I just want to see whether it's working. Hallelujah. Bẹ́ẹ̀ kó o dúpẹ́ lọ́wọ́ Jésù fún àánú tó péye sẹ́. Ó fi gbogbo ìní yìn ni, ó fi gbogbo ìní yìí, ó fi yìn. Ó fi wo ìyanu rẹ̀ àtàgbára rẹ̀. Bẹ́ẹ̀ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó ṣeun o. Bẹ́ẹ̀ kó o dúpẹ́ pé Ọlọ́run ó ṣeun. Ọba tó ń pa mímọ́, ọba tó ń wẹ̀yàn. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa ti agbára. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa ti agbára. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pọ̀ nípa ti agbára pé ó ṣe. Ọlọ́run mi ò ṣe, Ọlọ́run mi ò ṣe, Ọlọ́run mi ò ṣe o. Ọlọ́run mi ò ṣe o, Ẹlẹ́dàá mi ò mọ̀ ṣe. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run yìí ga pé Jésù ṣe o. Pé Jésù ṣe, Jésù ṣe ní gbogbo ọ̀nà. Jésù ṣe lórí iṣẹ́ mi. Jésù ṣe nínú ilé mi. Jésù ṣe nínú ayé àwọn ọmọ mi gbogbo. Jésù ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run ga sẹ́, bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run ga tọkàntọkàn. Bẹ́ẹ̀ kó gbé ga tọkàntọkàn. Ọlọ́run ó mọ̀ ṣe o. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Ọba tó pa mí mọ́, tó ń dá mi sí o. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Dúpẹ́ lọ́wọ́ Jésù ṣe o. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe sẹ́. Ọba tó pa mí mọ́, tó ń dá mi sí o. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Oore Ọlọ́run wo rí oore rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù mà ṣe o. Jésù mà ṣe o. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Ọba tó pa mí mọ́, tó dá mi sí o. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Bàbá kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Ọba tó pa mí mọ́, tó dá mi sí o. Bàbá kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Bàbá kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Ọba tó gbà mí mọ́, tó dá mi sí o. Bàbá kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Bàbá mi mọ́, kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Bàbá ọba tó gbà mí mọ́, tó dá mi sí o. Bàbá kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Lórí ọmọ mi, kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe. Lórí aya rẹ̀, ọba tó gbà wọ́n mọ́, tó dá wọn sí o. Bàbá kábíyèsí rẹ̀ ó mọ̀ ṣe.
Mèsáyà. Ìwọ ní gbogbo ìyẹ bàbá mi ó ṣé o kábíyèsí Mèsáyà ó ṣé ìwọ lọ́pẹ́ yẹ ó ṣé o Mèsáyà. Ìwọ lọ́pẹ́ yẹ bàbá ó dúpẹ́ o Mèsáyà bàbá mímọ́. Ìwọ lọ́pẹ́ yẹ ó ṣé o Mèsáyà. Dúpẹ́ lọ́wọ́ Jésù, dúpẹ́ ọba tó mú ọ lọ́jọ́ òní, ọba tó létò fún ayé rẹ̀ sẹ́, ọba tó ní ìgbẹ̀yìn tó dára fún ọ sẹ́, ọba tó jẹ́ gbogbo ayé borí rẹ̀ o. Ìwọ lọ́pẹ́ yẹ kábíyèsí ó ṣé o bàbá mi Mèsáyà bàbá. Ìwọ lọ́pẹ́ yẹ bàbá ó dúpẹ́ o Mèsáyà. Dúpẹ́ lọ́wọ́ Jésù, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ lọ́pẹ́ yẹ ìwọ Ọlọ́run ayọ̀. Ìwọ lọ́pẹ́ yẹ ìlóye o ṣeun 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 ṣeun. Ìlóye Jésù ṣeun 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 ṣeun. Ìlóye o ṣeun 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 ṣeun. Ọlọ́run ayọ̀. Ìwọ lọ́pẹ́ yẹ ìlóye o. Ìlóye Jésù ìlóye o. Ọlọ́run ayọ̀. Ìwọ lọ́pẹ́ yẹ. Dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù máa ṣeun, ọba tó fún ọ láǹfààní. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀, bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ kó yìn, bẹ́ẹ̀ kó gbogbo ògo fún, bẹ́ẹ̀ kó gbogbo ọlá fún sẹ́. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tí ń bọ́ ọ ṣe, ọba tó ń bá gbẹ́rù ẹ̀, ọba tó òjòjú tì ọ́. Dúpẹ́ lọ́wọ́ Jésù pé ó ṣé o. Ọlọ́run mi ó ṣé, alágbára mi ó ṣé, ipá mi ó máa ṣe, ìwọ ìrànlọ́wọ́ mi ó ṣé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe, ohun tí ó sì ṣe inú ayé rẹ lónìí. Dúpẹ́ fún ohun tó ti ṣe, dúpẹ́ pé kò fi ọ́ sílẹ̀ gẹ́gẹ́ bó ti ṣèlérí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò lè rí mìíràn gbà ó. Lẹ́ni mo sọ òun nígbèrè ohun kó lọ́wọ́ Ọlọ́run, ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni, ó fi gbogbo èèyàn fún. Ó yá dúpẹ́ lọ́wọ́ Jésù sẹ́, dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Máa fi fún Jésù. Mo béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìí. Gbogbo boko gbòbí bóyá ń bá fún lówó. Àfin fún Jésù tó gbà mí là.
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mọ ẹ̀mí rẹ o. Ó mọ ohun tó fẹ́. Ṣùgbọ́n tó bá lè yìn, tó fi gbogbo èní yìn, ọ̀nà ó là fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Jésù sẹ́. Àfihàn fún Jésù tó gbà mí là. Àfihàn, 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 àfihàn fún Jésù. Kábíyèsí òkè ìrànlọ́wọ́ mi hàn bí kò ṣe yíyìn. Gbogbo gbogbo gbòógì bóyá ń bá fúnṣẹ́. Àfihàn, àfihàn fún Jésù ló gbà mí là. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Dúpẹ́ lọ́wọ́ yẹ. Arúgbó ọjọ́ oṣù. Dúpẹ́ 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 lọ́wọ́ rẹ̀ sẹ́. Alágbára alágbára ní bàbá. Alágbára alágbára ní ọmọ. Ọmọ alágbára. Ó ní ẹ̀mí mímọ́ tó ṣèlérí tó múlérí iṣẹ́. Alágbára alágbára ní bàbá. Dúpẹ́ lọ́wọ́ Jésù sẹ́. Alágbára alágbára ní ọmọ. Ẹnìkan okùn tán fi di Ọlọ́run níjà. Alágbára. Ó ní ẹ̀mí mímọ́. Alágbára ní mẹ́ta lọ́kan. Alágbára ní mẹ́ta lọ́kan. Ó ṣèlérí ó múṣẹ. Alágbára ní mẹ́ta lọ́kan. Ó pọ̀ nípa àtàgbára o. Alágbára ní mẹ́ta lọ́kan. Ó sọ̀rọ̀ ó múṣẹ. Alágbára ní mẹ́ta lọ́kan. Yóò mú ìlérí ayé rẹ̀ ṣẹ o. Alágbára ní mẹ́ta lọ́kan. Dúpẹ́ lọ́wọ́ Jésù bó ṣe o. Bẹ́ẹ̀ kó yìn. Dúpẹ́ lórí ọmọ rẹ. Dúpẹ́ ní ìrìn àjò rẹ gbogbo. Olúwa mà ṣeun, Olúwa ṣeun. Ó fi gbogbo àárọ̀ ìdúpẹ́, ó fi gbogbo èní dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo èní. Bẹ́ẹ̀ kó fi dúpẹ́ wá àwọn mísíkì yẹn tó dáa. Orin ìyìn ni kó kọ tó àtẹ ní kó dúpẹ́. Tó bá sì dúpẹ́ jẹ́ kó jẹ́ láti inú ọkàn wá. Lójó jẹ́ lórí àwọn nìkan o. Ẹ kó ronú jinlẹ̀. Ẹ kó ronú jinlẹ̀. Mo mọ̀re Olúwa, mo mọ̀re. Mo mọ̀re Olúwa, mo mọ̀re. Ọwọ́ mi lókè máa gbé ọ̀gá. Mo mọ̀re. Ẹsẹ̀ mi lẹ̀ máa gbé ọ̀gá. Mo mọ̀re. Mo mọ̀re Olúwa, mo mọ̀re. Mo mọ̀re Olúwa, mo mọ̀re. Ọwọ́ mi lókè máa gbé ọ̀gá. Mo mọ̀re. Ẹsẹ̀ mi lẹ̀ máa gbé ọ̀gá. Mo mọ̀re. Arúgbó ọjọ́
ṣe lórí ayé àwọn èèyàn yìí. Ó ṣé bàbá, Ọlọ́run ayọ̀ bàbá. Ó ṣé bàbá, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ó ṣé bàbá, Ọlọ́run ọmọ o, agbé ọ̀gá o bàbá. Ó yá mo mórè, Olúwa mo mórè. Mo mórè, Olúwa mo mórè. Bàbá mímọ́, ọwọ́ mi lókè, mo gbé ọ̀gá. Mórè o, Ọlọ́run mo gbé ọ̀gá o, mo mórè. Ẹ bá mi pè lórúkọ rẹ̀, èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá. Èmi ni má ṣe bẹ̀rù òun iṣẹ́ tó lànà lórí òkú. Òun iṣẹ́ tó mú orí Jẹ́ríkò, Ọlọ́run ni. Òun iṣẹ́ tó fi mánà bá àwọn èèyàn tiẹ̀ láyé. Ó yá ó yá ó yá, ẹ bá mi pè lórúkọ rẹ̀ o. Èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá. Èmi ni má ṣe bẹ̀rù, bá pè lórúkọ Jésù sá. Èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá. Bàbá olórúkọ ńlá 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 ńlá. Kábíyọ̀sí ọba tó tó ló kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù, ẹ bá mi pè lórúkọ rẹ̀ o. Èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá. Èmi ni má ṣe bẹ̀rù, ó yá ó yá ó yá ó yá ó yá. Èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá. Èmi ni má ṣe bẹ̀rù, olórúkọ ńlá 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 ńlá. Kábíyọ̀sí ọba tó ó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Tó ìgbà rẹ̀, tó ìgbà rẹ̀, tó ìgbà rẹ̀, tó ìgbà rẹ̀. Òyìgì Ọlọ́run kìkì agbára o bàbá. Tó ó yá ó yá, gbogbo aṣọ ìyá rẹ̀ ń fà yáṣẹ́. Màmá yẹn aṣọ ìyá rẹ̀, Ọlọ́run fàyà bó ṣe yìn. Tó bàbá mímọ́, ìgbà rẹ̀ bàbá. Tó Olódùmarè, ìgbà rẹ̀. Òyìgì Ọlọ́run kìkì agbára bàbá. Tó ó ṣe ìgbà rẹ̀, ó ṣe tó ìgbà rẹ̀ bàbá. Tó ó yá yá, ìgbà rẹ̀. Òyìgì Ọlọ́run kìkì agbára bàbá. Tó ó ìgbà rẹ̀. Onídógó Olódùmarè sá. Tó akọ́dáyé, ìgbà rẹ̀ sá. Òyìgì Ọlọ́run kìkì agbára bàbá. Tó ó ìgbà rẹ̀ bàbá mímọ́. Tó ó ṣe ìgbà rẹ̀ bàbá. Tó ìgbà rẹ̀. Ọlọ́run kìkì agbára. Tó ìgbà rẹ̀. Dúpẹ́ Ọlọ́run pé Ọlọ́run mo dúpẹ́ pé o tó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé o tó bẹ̀ láti dárí jì mí. Tí o bá tó láti dárí jì ẹ̀ ńkọ́, ọ̀tá ò mọ̀ fi àjẹ Olúwa ẹ lọ́nu bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó tó bẹ́ẹ̀, ó tún ju bẹ́ẹ̀ lọ. Dáfídì pé ó ní ìwọ nìkan ni mo ṣẹ̀ sí, ìwọ nìkan ni mo ṣe búburú níwájú rẹ̀. Ẹni pé Ọlọ́run tó bẹ́ẹ̀ ni. Dúpẹ́ pé Ọlọ́run mo dúpẹ́ pé mo ní ọ, o tó bẹ́ẹ̀, o tó bẹ́ẹ̀ láti dárí àṣírí èmi jì mí. Mo gbé ọ ga o. Ẹni tó kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ,
ẹni tó kú nítorí àṣírídì rẹ, ẹni tó san gbèsè fún ọ, ò bá dúpẹ́ kó mo rí Ọlọ́run. Ọlọ́run mo gbé ọ̀gá, mo yìn ọ́ lógo, ọba tí ò wo ti wà mí, ọba tí ò wo ti ṣe mí, ọba tó ń fi àánú gbà mí. Ó mà ṣe o, ó mà ṣe o Olódùmarè. Ní ayé àwọn èèyàn yóò mà ṣe é, lórí ilé wọn ó mà ṣe é. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ronú jinlẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun tó jẹ́ kí ọ̀tá rí mi mú. Olúwa ṣeun, ṣe bó ṣe ronú pé ó fẹ́ ní kinní yẹn. Ọlọ́run yóò gbọ́ta, ọ̀tá fẹ́ pa Olúwa ẹni pé jẹ́ ká pa kó mọ̀ tiẹ̀ lè kí ìlérí mọ́ ṣẹ. Ṣùgbọ́n Ọlọ́run ni ò gbà fún wọn pé àníṣe ìlérí yìí ó ṣẹ. Òun pé tẹ̀mí bá wà, ìrètí ń bẹ. Ọ̀tá gan fẹ́ gbà ẹ̀mí dànù, ó fẹ́ gbà ẹ̀mí lẹ́nu rẹ. Ọlọ́run ni ò gbà fún un pé àníṣe ìlérí yìí ó ṣẹ. Dúpẹ́ Ọlọ́run, ọba tó dóòtò ìrírí rẹ̀ lórí ayé mi sẹ́. Ó ṣe o, kí ni fi fún ọ, kí ni fi fún ọ, kí ni fi san oore fún ọ, kí ni fi san oore fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Jésù sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ Ọlọ́run. Ọlọ́run mo gbé ọ̀gá, kí ni fi yàn ọ́ láàárọ̀ yìí. Gbogbo ọpẹ́ àti ìyìn jẹ́ fún ọ, gbogbo ògo ìwọ lónìí. Jésù mà ṣeun, Jésù mà ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́. Ẹ jẹ́ ká inú dídùn Olúwa olóore. Àánú rẹ̀ yóò wà títí lódodo dájúdájú. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Onípa agbára rẹ̀ fi mọ́lẹ̀ táyé títún. Àánú rẹ̀ yóò wá títí bàbá mi ò lódodo dájúdájú. Ohun gbogbo wẹ́dà láyé ó ń bọ̀, ó pèsè fún àìní wọn. Àánú rẹ̀ yóò wá títí bàbá o lódodo dájúdájú. Òbùkún fáyà gbẹ̀rẹ̀ níyàgí yìí parun. Àánú rẹ̀ yóò wá títí lódodo dájúdájú. Ó yá, ẹ jẹ́ ká inú dídùn Olúwa olóore. Àánú rẹ̀ yóò wá títí lódodo dájúdájú. Lódodo bàbá wa dájúdájú. Olúwa ní bó ṣe ń yìn ẹ́, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kó take it serious o. Léni bó ṣe yìn Ọlọ́run yẹn, fẹ́ kó mú lọ́kùnkúndùn, fẹ́ kó take it serious. Wàá rí pé ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Bá ṣe ń kọrin tó Olúwa sọ fún mi, mo sọ fún ẹ o. Má fi ṣeré o. Kò ṣe gbà tó ẹ kọ́ Ọlọ́run kó wórí ọ̀tá rẹ bó ló bá ń dá gìbò. Wọ́n sọ pé nǹkan ṣẹ̀ ṣẹlẹ̀. Ìgbà tó bá fi yẹn fún Ọlọ́run, tó bá yin Ọlọ́run àgbà. Ta ló wá ń bẹ̀? Ẹ̀kan tó bá ti wá sọ fún pé ẹni báyìí ni o. Àpẹ ẹni tó òdìdá kó ń gbèjẹ. O ò lè yin òun bẹ́ẹ̀ yẹn kí òun tún wù ọ́ ràn. O ò lè rá bàbá wájú ẹ̀ kó tún wù ọ́ ràn kí ìyà tó jẹ ọ́. Kò lè wù ọ́ ràn. Jésù máa ṣeun. O ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o. Boru kọjá tuntun tó. Ògo ni fún orúkọ rẹ̀. Ó tán bánú jẹ́ àtọ̀gbẹ.
ìrìn àjò January, ìrìn àjò February, dúpẹ́ fún ìrìn àjò December. Gbọ́ Ọlọ́run ìwọ ló máa ń ṣe nú ayé mi sẹ́. Give thanks to God for the journey from January to December. Give thanks to Him. Bless His holy name for it. Ó ló ń ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe, Jésù ṣe, Jésù ṣe. Ẹ wò lẹ fọba ológo jùlọ. Ẹ kọrin ipá àti ìfẹ́ rẹ̀. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Alábò wa ní àtẹnigbà ní. Òǹgbẹ̀nu ògo ẹlẹ́rù nìyí. Ẹ wólẹ̀ fọ́ba wa ológo jùlọ. Ẹ kọrin ipá àti ìfẹ́ rẹ̀. Ẹ sọ ti parẹ́, ẹ sọ torí rẹ̀. Ìmọ̀lẹ̀ láṣọ rẹ̀ bíi ti ọ̀run. Ara sàn ní kẹ́kẹ́ bẹ́ẹ̀nu rí rẹ̀ jẹ́. Ìpọ̀nà rẹ̀ gẹ́ ẹnìkan kò mọ̀. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ wólẹ̀ fọ́ba wa ológo jùlọ. Ẹ kọrin ipá àti ìfẹ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù. O ṣé o. Ìwọ ló tó bẹ́ẹ̀. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó bẹ́ẹ̀. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Jésù ló tó bẹ́ẹ̀. Jésù ló tó pòròpó yìí. Ìwọ ló tó láti gba ògo. Ayàgàlà Ọlọ́run mi. Ìwọ ló tó bẹ́ẹ̀. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó bẹ́ẹ̀. Ìwọ ló tó bàbá. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó bẹ́ẹ̀. Ìwọ ló tó bàbá mi. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó bàbá. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó bẹ́ẹ̀. Ìwọ ló tó bàbá. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó sọ bẹ́ẹ̀. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó lórí ọmọ rẹ kọ́. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó ó yá lórí iṣẹ́ rẹ. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó ó yá dúpẹ́. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó ó yá. Olódùmarè ńlá tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ó yá fífún sẹ́. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó ó yá dúpẹ́ lórí ilé rẹ. Ìwọ ló tó ó yá fífún. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó ó yá bí gbogbo ìbò tó láti gba ògo. Ìwọ ló tó láti ẹ fífún òun lónìí o. Ẹ fífún òun lónìí o. Olúwa lónìí àtọ́lá o. Ẹ fífún Olúwa lónìí àtọ́lá o. Ẹ fífún òun lónìí o.
gbogbo òwe mọ́ òwe fún ọjà òwe mọ́ lórí ilé mi òwe mọ́ lórí àjò rẹ̀ òwe mọ́ óyá òwe mọ́ óyá gbé fún òwe mọ́ ìwà láyé rẹ̀ òwe mọ́ gbogbo ọ̀nà rẹ̀ òwe mọ́ bàbá tẹ́wọ́ òwe mọ́ bàbá mi òwe mọ́ óyá òwe mọ́ bàbá mi má òwe mọ́ óyá mi mọ́ òwe mọ́ óyá sẹ́ òwe mọ́ óyá sẹ́ òwe mọ́ óyá sẹ́ òwe mọ́ óyá sẹ́ òwe mọ́ mi gbogbo yìí fún òwe mọ́ óyá òwe mọ́ hallelujah ẹnìkan mo rí pé wọ́n tó páàtì yẹn bẹ́ẹ̀ pé wọ́n tó orin lẹ̀ ní irin ni bẹ́ẹ̀ pé wọ́n tú nǹkan wá tó kíní yẹn bẹ́ẹ̀ pé wọ́n tó kíní yẹn sílẹ̀ ṣùgbọ́n ohun tí mo wá gbọ́ pé ayé ẹnìkan nìyẹn olúwa ní òun ó tó gbogbo ayé ẹni táyé ti fọ́n ká ìgbà tí mọ́tò bá wà tó má gbé mọ́tò má yọ ẹsẹ̀ lẹ́ tó yọ ẹsẹ̀ tó yọ táyà lẹ́sẹ̀ mọ́tò tó yọ ilẹ̀kùn lọ tó wá tó kalẹ̀ mọ́tò wá jẹ́ mọ́tò mọ́ nǹkan míì náà ó pè páàtì náà ó pè kò tẹ̀ ṣe mọ́tò mọ́ páàtì ní páàtì ìgbà tí ẹsẹ̀ fọ́ká sóhun steering lọ ṣùgbọ́n olúwa náà ó tu gbogbo rẹ̀ tó ẹnìkan gbogbo táyà tó kóhun ti túká lórí ọ̀nà ẹ̀ olúwa náà ó tu tó ó tó ohun tó dàbí kó tẹ parí ó tó ohun olóhùn ó tó òun ó tó yóò tó papọ̀ ayé àwa nítumọ̀ òṣè Olódùmarè òṣè alágbára òṣè Ọlọ́run mo nílé ní ògbúdọ̀ béèrè ohun kankan lọ́wọ́ Ọlọ́run má béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni dúpẹ́ kí ni fi san oore fún ọ kí ni fi san oore fún ọ kí ni fi san oore fún ọ Ọlọ́run mi o Jésù Ọlọ́run tó dá wọn òkè yìí gbà mí ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ṣé o tánú o tání o ti gbé ga o bí kò ṣe bàbá lókè tání o tù ní gbogbo ọpẹ́ ẹ̀mí fún o bàbá Ọlọ́run ọ̀dà wọn òkè yìí báyìí. Sọ fún ẹ o Olúwa ní kó òun ó gbé ọ dìde lórí ìkúnlẹ̀ Olúwa ní òun ó gbé ọ dìde lórí ìkúnlẹ̀ yẹn ayọ̀bá ṣètàlẹ̀ wa. Dání o ti gbé ga o kò ṣe bàbá lókè dání o. Ọlọ́run ìgbà wọn òkè yìí
Jésù. Adódáyé lẹ́yìn tiwa, àtòdá ọ̀run, ìwọ tí ń jọba, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ẹ̀mọ́, Ọlọ́run gbogbo ògo fún sẹ́, kó o bá fi gbogbo yẹn fún gbogbo lẹ̀kùn táyé lòun tì mọ́ ọ, Ọlọ́run yóò ṣí o, Ọlọ́run yóò ṣí ilẹ̀kùn yẹn. Wọ́n ní kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo lẹ̀kùn táyé lòun tì mọ́, gbogbo lẹ̀kùn àṣeyọrí, kí ẹ̀ ṣe nǹkan kó wá ṣe láṣeyọrí. Gbogbo lẹ̀kùn yẹn táyé tì mọ́, gbogbo lẹ̀kùn àṣeyọrí táyé tì mọ́ ọ̀nà rẹ, Ọlọ́run yóò ṣí, Ọlọ́run yóò ṣí. Ẹnìkan ààbò dájú o, ààbò Olúwa dájú bí Fìlàní báyìí. Ààbò dájú, ààbò dájú lórí ayé rẹ sẹ́ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa wa, dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú tí mo rí ìgbà tó pọ̀ bí yanrìn lójoojúmọ́ látọ̀dọ̀ Jésù Olúwa wa. Kí lèmi ó fi fún kí ni èmi ó fi fún? Dúpẹ́ lọ́wọ́ Jésù. Sí ọ olú nínú ọ̀run fún òwe àdàgbà rẹ̀.
àjò. Ìwọ ọkàn mi, ìwọ ọkàn mi, ìwọ Olúwa. Ìwọ ọkàn mi, ìwọ Olúwa. Bàbá, ìwọ ọkàn mi, ìwọ Olúwa. Ìwọ ọkàn mi, ìwọ Olúwa. Onídàájọ́ mo ló sánmà, bánú ẹ̀dẹ́ bá wá sánmà.
ẹnìkan Ọlọ́run gba bàtà ìyà lẹ́sẹ̀ bedroom slippers ni bedroom slippers ó dàbí ó ní mi ní gbogbo ó wọ bàtà yẹn sẹ́sẹ́ o bí bedroom slippers ṣùgbọ́n bedroom slippers ó wá ní blue lórí mẹ̀gà àwọn bedroom slippers dollop slippers tó máa wọ̀ Nàìjíríà yẹn wọ́n wọ̀ níbí náà wọ́n wọ̀ níbí náà bẹ́ẹ̀ ni bàtà ìyà Ọlọ́run gbà lẹ́sẹ̀ bàtà ìyà tó jẹ́ kó rìn bí tó lórí rẹ wà èyí tó fi ń tẹ̀síà pé tani tó fi ń rìn tàyè tó ta ló ń rìn yìí ta ló ń rìn tó ń rìn tí ò rìn dáadáa yìí lójú àwọn èèyàn tó dàbẹ́ pé ò rìn dáadáa gbogbo bàtà ìyà Ọlọ́run gbọ̀n dànù lẹ́sẹ̀ rẹ ó ṣe ó dúpẹ́ lọ́wọ́ Jésù ṣe ó Jésù ṣe ó Jésù ṣe ó. Mo ti ní Jésù ní bàbá aráyé ẹ bá mi dúpẹ́. Mo ti ní Jésù ní bàbá sá ìfòyà mi ti sá lọ. Mo ti ní Jésù ní bàbá ogun ayé ti ṣẹ́ pátápátá. Mo ti ní Jésù ní bàbá o ìfòyà mi ti sá lọ. Ó dàbí ẹ̀rọ ẹ́ńjì tó máa fi ń lògì ẹ́ńjì tó máa fi ń lọ́ta yẹn ayé ẹnìkan yẹn mò ń wò yẹn o kò wá ṣiṣẹ́ mọ́ ẹ́ńjì tó máa fi ń lọ́ta ni kò ṣiṣẹ́ mọ́ ìgbọ́ Ọlọ́run sọ pé òun ó gbé ẹ́ńjì yẹn dìde. Mo ti ní Jésù ní bàbá ayé bá mi dúpẹ́ sá. Mo ti ní Jésù ní bàbá o ìfòyà ayé mi ti sá lọ. Ọba tó tó gbójúlé ló di ààbò mi. Ọba tó tó farati ní ìgbẹ́kẹ̀lé mi. Ó ti ní Jésù ní bàbá ogun ayé ti ṣẹ́ pátápátá. Mo ti ní Jésù ní bàbá o ìfòyà mi ti sá lọ. Oyèrè mélòó gbàgbé rẹ o ó ṣeun mélòó gbàgbé. Ó ṣeun mélòó gbàgbé rẹ o ó ṣeun mélòó gbàgbé. Ìwọ táyé ní kò máa kiri lè gbàgbé o lè rẹ̀ Jésù ó ṣoore lè gbàgbé ó yá lè gbàgbé o lè rẹ̀ Jésù ó ṣoore lè gbàgbé ó yá sẹ́ lè gbàgbé o lè rẹ̀ Jésù ó lè gbàgbé ó yá dúpẹ́ lè gbàgbé o lè rẹ̀ Jésù lè gbàgbé ó yá dúpẹ́ sẹ́ lè gbàgbé o lè rẹ̀ Jésù lè gbàgbé ó yá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lè gbàgbé o lè rẹ̀ Jésù lè gbàgbé ó yá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lè gbàgbé o lè rẹ̀ Jésù lè gbàgbé. Dúpẹ́ lọ́wọ́ Jésù pé ó ṣe tó lè ti rárá báyọ̀ fún mi ó ṣe tó lè ṣe oore nínú ayé mi ó ṣe fún ìrìn àjò ọ̀nà mi gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ pé kó ti fún ọ ní ìṣẹ́gun lórí ọ̀tá rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ti fún ọ ní ìṣẹ́. Olúwa mo dúpẹ́ fún tó ń ṣe òjòjú ayé ń dóde ẹ̀gàn mi ò wọ Ọlọ́run ò gbà fún wọn
Èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ń gbógun, ìwọ Ọlọ́run ò jẹ́. Dúpẹ́ o ṣe oore mi lè gbàgbé o. Olú o ṣe oore mi lè gbàgbé o. O ṣe oore lórí ayé mi lè gbàgbé. Lórí ayé àwọn ọmọ mi lè gbàgbé. Nọ́ọ̀nà mi gbogbo lè gbàgbé. Dúpẹ́ lọ́wọ́ Jésù kó ṣe iṣẹ́ yẹn tó lọ ń ṣe yẹn. Dúpẹ́ fún oore ọ̀fẹ́ yẹn. Ọlọ́run ìwọ ló kú fún mi iṣẹ́ náà. Jésù o mà ṣeun. Kí ni fi sanre fún ọ? Ọba bàǹtì, ọba bàǹtà. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Kú iṣẹ́ rẹ̀ ò bàbá. Ọba bàǹtì, ọba bàǹtà. Kú iṣẹ́ rẹ̀ ò bàbá. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Ọba bàǹtì, ọba bàǹtà. Kú iṣẹ́ rẹ̀ ò bàbá. Ó yá ọba bàǹtì, ọba bàǹtà. Kú iṣẹ́ rẹ̀ ò bàbá. Ọba tó fẹ̀ tí a yóò gbà. Ai makali asada katayabo. Ẹnìlẹ̀ afrado katayabo. Olórí ohun gbogbo, ìbẹ̀rẹ̀ ohun gbogbo, ipa àtàgbára àwọn ènìyàn. Lọ́wọ́ wa máa sùn ní kátìlẹ̀ òkàlẹ̀ asada. Ìṣẹ́gun rẹ̀ màtíde proda katayaba. Ó yá gbéga fún gbogbo ènìyàn. Èní gbogbo ènìyàn ló fi gbéga. Bó ṣe ń wọ ọkọ̀ yẹn máa gbéga. Bó ṣe ń wọ bọ́ọ̀sì yẹn máa gbéga. Ní ń dàda bó ṣàtáyà. Bó ṣe ń jẹun máa gbéga. Bẹ́ẹ̀ kó gbéga kó mú rí orí rẹ̀. Wà àwọn ọmọ rẹ̀ lónìí kó gbé wọn ká kó wọn àwọn ọmọ yẹn. Kó ló fún ọ. Ìwọ náà tó ṣe ń gbọ́ Ọlọ́run gbà àwọn ọmọ tèmi náà ṣe ń wọ́ ọmọ. Gbọ́ Ọlọ́run dúdú pẹ́pẹ́ àmọ́ dúpẹ́ pé ó yẹn bó yẹ fáwọn eléyìí ó fi mi náà. Ọlọ́run ó ṣeun torí pé ó gbàgbé mi. Ó ṣeun kó tẹ́rù mi gbé. Pẹ̀lú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ó tẹ́rù rẹ gbé. Ó tó ẹrù rẹ gbé. Ọba tó tó ẹrù mi gbé. Ayaba kátayaba. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Ọlọ́run ó tẹ́rù mi gbé. Ó tẹ́rù mi gbé. Ó tó ẹrù wé mi ó lè gbé. Ó lè gbé kí ni mò ń wá wájú ẹ tó lè fún mi. Ó ṣe bàbá. Ó ṣe ó tí dàgàbàgàbà. God of more than enough. God of more than enough. Ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ. Iyandaba ushatayaba yìí. Lindele koko pelu side kla edaba alia. Mienu ko toli adaya. En to ńlá ọba tí ó gbà ké lọ́wọ́ aláàké. Ẹnìkan mo bá sọ̀rọ̀ yẹn o. Ọba tí ó gbà ké lọ́wọ́ aláàké en tí ńlá ké mọ́. En tí ńlá ké bepo ńlá gi. Ọ̀pọ̀lọpọ̀ aka borí wọ́n wọ́n nǹkan mọ́. En tó ńlá tí ń lagi ẹni tí ó gbà ké lọ́wọ́ aláàké Ọlọ́run yóò gbà lọ́wọ́ ẹ̀. Ọba tó tó bẹ̀ tí ó gbà ní iṣẹ́ òkùnkùn dànù tí ayé rẹ̀ yóò wà ní ìsinmi tí ayé rẹ̀ yóò wà ní ayọ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù tó bẹ̀ lórí ayé mi. Mo fi gbogbo ògo fún ọ. Mo fi gbogbo ògo fún ọ. Mo fi gbogbo ọlá fún ọ. Mo fi gbogbo oyin fún ọ. Jésù ó ṣeun. Ó ṣe. Dúpẹ́ Jésù ṣe o. Ìbánikàdé Olúwa. Ilẹ̀ aṣú, ilẹ̀ àmà. Ilẹ̀ aṣú, ilẹ̀ àmà. Ó bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Ó ní ilẹ̀ aṣú, ilẹ̀ àmà. Ilẹ̀ aṣú, ilẹ̀ àmà. Ó ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo, ìparí ohun gbogbo. Ó ṣé o, gbogbo eyín ọ̀tá rẹ̀ Ọlọ́run yóò ká dànù. Ó ṣé o. Ìwọ ni mo gbogbo ọlá mi fún. Gbogbo ìyìn ló yẹ ọ́. Gbogbo ògo ló yẹ ọ́ bàbá. Dúpẹ́. Ọkàn mi yìn ọba ọ̀run. Mú ọrẹ wá sí ọ̀dọ̀ rẹ̀. Wọ́tá ó sàn dáadáa níjì. Dára bá máa ní bí rẹ̀. Ọkàn mi ọba
sàn dáadáa ìjì. Tàlàbà máa yí rẹ̀. Ẹnìkan Olúwa ní kí tó fẹ́ pé ohun ọpẹ́ yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ìlérí yìí ti wà fún ọjọ́ pípẹ́. Ìlérí yìí ti wà fún ọjọ́ pípẹ́ tó ti ń dúró tó ń dóde. Bó ṣe yí yẹn, Ọlọ́run mú ọwọ́ rẹ̀ ló mú ọwọ́ rẹ̀ bá ohun tuntun. Ayára ṣútàlì àwùṣà tagawa. Gbogbo ojúkójú tó ń wo ilé ayé rẹ̀ sẹ́. Gbogbo ojúkójú tó ń wo ọ̀nà rẹ̀ sẹ́. Ọlọ́run yóò mú kúrò. Bóyá ọkàn mi ọba ọ̀run o, mú ọ̀rẹ́ wá so ọ̀dọ̀ rẹ̀, ọ̀dàwó sàn kàdà ìjì. Dúpẹ́ lọ́wọ́ Jésù á fi yín àìlópin. Dúpẹ́ lọ́wọ́ Jésù fún Ọlọ́run Bàbá. Dúpẹ́ lọ́wọ́ Jésù kó tó bẹ́ẹ̀ kó ṣe ó bẹ́ẹ̀ kó fẹ̀yìn àìlópin fún lénìí. Gbogbo ènìyàn mo fẹ́ kó fi yan Ọlọ́run. Mísíkì ẹ̀yẹn mo fẹ́ kó fi gbogbo èlé tó máa ń gbọ́ yẹn lẹ̀ díẹ̀, tàmúrégé díẹ̀ fi lẹ̀ díẹ̀, fi yan Ọlọ́run. Bẹ́ẹ̀ kó fi ìní yìn, bẹ́ẹ̀ kó gbéga tọkàntọkàn. Wá sì rí iṣẹ́ ìyanu nínú ayé rẹ̀, ó sì rí iṣẹ́ agbára lórí ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kó kọ ìbéèrè ẹ látọ̀rọ̀ àlọ́ abẹ́rẹ́ sí gbàdúrà lórí ìbéèrè yẹn. Àní lórí ìbéèrè yẹn fẹ́ kó fi ọ̀rọ̀ Ọlọ́run tì lẹ́yìn. Ohunkóhun tó bá ń béèrè fún, tẹ́ pé owó ni, ìwé ìgbélu ni, kò sí lè tí ọ̀rọ̀ Ọlọ́run ò tì lẹ́yìn. Fi ọ̀rọ̀ Ọlọ́run tì lẹ́yìn. Àní bó dẹ̀ ṣe wá ń gbéga ẹ̀ wá rí ìyanu lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ kó mú ọ̀rọ̀ Ọlọ́run kó fi tì lẹ́yìn. Kọ́ tí mo sọ ni pé tẹ́ bá kọ́ when you are praying, kó yẹ kó kọ́kọ́ wàá kóòtù ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ọ̀rọ̀ Ọlọ́run yẹn fẹ́ kó máa sọ. Ìdí tá a fi ń gbàdúrà ọjọ́ méje, you standing upon the word of God. Àkọlé mò ń dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. You tell him pé owó ló ń gbàdúrà fún Ọlọ́run, ó sọ fún mi pé ó bùkún mi. Ẹ pé iṣẹ́ ló ń gbàdúrà fún Ọlọ́run pé ó fún mi níṣẹ́. Ẹ pé ọmọ ló ń gbàdúrà fún Olúwa, ó sọ náà rẹ pé wàá sọ scripture yẹn, wàá sọ fún pé ó sọ báyìí Psalm soso, ó sọ báyìí, wàá sọ fún tó bá ti ń gbàdúrà, ó máa tẹnu mọ́ ni. Òǹdó á dúró lórí Ọlọ́run fún ọjọ́ méje yìí. Wọ́n ti pé kìkì í ṣe yẹn pé kí ló wí, èmi ò sọ bẹ́ẹ̀ o, èmi ò sọ bẹ́ẹ̀ o. Yóò dúró tí ọ̀rọ̀ rẹ̀ ni yóò sì múṣẹ lórí ayé ẹ̀. Mo á gbọ́ Ọlọ́run ga torí ayé ẹ lónìí. Pé ohun ọpẹ́ yóò farahàn, ohun ẹ̀yìn yóò tẹ̀síwájú. Àbẹ́ká sọ fún gbogbo èèyàn, sọ fún ẹbí ẹ, sọ fún ọ̀rẹ́ ẹ, sọ fún everybody. I want you to share the prayer. Make sure you do it. That is very important. Do it. Make sure you share it. I say that's the first thing you do. Make sure you share it. And God bless you as you do it. And I pray that your heaven will open. Ìyanu yóò ṣẹ lórí ayé ẹ. Ọ̀nà ọpẹ́ rẹ yóò pọ̀. Ó sì rọpẹ́ dá, ó sì rohun. So let's know that the prayer continue by 11. We're going to have section again by 11. Another section by 3. Another section by 5. By 5. By 3, by 5, and 9. So that is going to have the section 3, 5, 9. And not only that, and I can come for any session, just make sure you are checking the notification, and also you are checking my page or the showers of blessing. Please, if you are here for the first time,
You can download the showers of blessing on your phone, so you look at it at that time and look at it and see the whether I'm alive. And also, I'm going to have these 7 days. I'm going to have special prayer for those that are believing God for the fruit of the womb. And I realize that some people are trusting God for papers or something like that. I think that's another prayer that's so common. And also this week, I'm going to open the phone line. You call in, I agree with you. Prayer of agreement. Hallelujah. Prayer of agreement. But during the 7 days, I'm going to open the line. You're able to call in. And also we do prayer of agreement, and or any direction. That means sometimes not only prayer that we need, only just this need is just to take a step. Sometimes some people don't know that it's just step that you have to take. Ọlọ́run agbé aga bá ṣe ń lọ láàárọ̀ yà gbé ọ̀gá pé a ti rí ìyanu. Agbára kọ́ ọ̀nà ti là, ìrànlọ́wọ́ ti dé. Arẹ́wẹ́ fún ohun ìyanu yìí, arẹ́wẹ́ fún àṣírí tó ti bò. Arẹ́wẹ́ pé o ti daṣọ tá a dá bójú ẹni yìí, ẹni tó sùn lẹ́ẹ̀lẹ́ yìí, arẹ́wẹ́ pé o mú aṣọ ẹ̀, mẹ́ aṣọ tá a dà bò, tá a tó ṣe sùn ó sùn lẹ́ni. Aṣọ tá a wá dà bò, arẹ́wẹ́ pé o mú aṣọ yẹn, o mú jáde, o mú aṣọ náà kúrò. Arẹ́wẹ́ pé ọ̀nà àbáyọ là. Adúpẹ́ fún ògo ṣẹlẹ̀, adúpẹ́ fún ìrànlọ́wọ́ tí ó dé. Ọlọ́run mọ̀ ṣe o. Adúpẹ́ pé o ṣe tán láti gbọ́ ogun ẹkún wa. Adúpẹ́ pé o mú tó ń sun kúkúrú, ó ń sọ di omi dúdùn. Adúpẹ́ pé o mú ayọ̀ àwọn èèyàn ikún. Bàbá o mọ̀ ṣe o. Abẹ́nú àdúrà yìí wọ́n rí pasẹ̀ ìyanu rẹ̀. Ó fi ọwọ́ agbára kàn wọ́n. Ó fi ọwọ́ ògo kàn wọ́n. Ó bo ayé wọn láṣìírí. Ọlọ́run mọ̀ ṣeun. Ó mú ẹnu wọn gbọ̀rọ̀, ó mú ẹnu wọn tókè. Ai, dale power cider. Lálẹ́ àwùtàkàtà yìí dá. Mò ń nílé ó ṣì kéte lẹ́bù. Ma ilà àvredókòbá. Orúkọ tí mò ń gbọ́ létí mi, it look familiar to me, so mi fẹ́ fi sọ. Tó bá fi KAC parí yòókù fúnra rẹ̀ kó bá tún ju wáyé sí. Ma ilà ìkàtàlì òzúte káàtà yàbá. Ọlọ́run mo dúpẹ́ fún ètò rẹ lórí ayé arákùnrin yẹn tàbí arábìnrin yìí. Ìwọ Ọlọ́run yóò mú ètò rẹ ṣẹ. Ọwọ́ ọ̀tún sì kọ́. Àbúrò yóò dájú. Ọwọ́ agbára yóò sì dé. Nanda ó ṣàtàyàbá. Bàbá ó máa ṣeun o. Ó ṣe o. Ó ṣe o. Ó ṣe fún ìbùkún. Ó ṣe fún ohun ògo. Ó ṣe fún ohun ẹwà. Ó ṣe fún ohun ńláńlá. Ó ṣe fún ohun agbára. Ó ṣe fún ohun ìyìnṣẹ́. Ọlọ́run tó pọ̀ nígbà àti agbára. Ó máa ṣeun. Ó máa ṣeun. Ó máa ṣeun pé ní ọjọ́ méje yìí ó ti ṣe tán láti bá àwọn èèyàn rẹ pàdé. Ní ọjọ́ méje yìí àwọn èèyàn yóò rí agbára rẹ. Wọ́n sì mọ̀ pé ìwọ ni Ọlọ́run agbára alààyè. Ó máa ṣe bàbá bó o tó bẹ́ẹ̀. O tó gbẹ́rù wọn. O tó bẹ́ẹ̀ láti gbé ẹrù wọn. Kí ló gbé wá tí o lè kọlù? Kí ló wá tí o lè mú kúrò? Ló pé ó ṣe bó o ṣe tó lórí ayé àwọn èèyàn yìí. Bàbá Ọlọ́run gbọ́ ọpẹ́ o. Olúwa gbà yín. Tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wa. Òun amọ́pẹ́ ìwá síwájú Ọlọ́run tẹ́wọ́ gbà. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Tá bá ń gbàdúrà báyà kì í ṣoore ọ̀fẹ́. Àgbà tó bá di alẹ́ ká tó ṣoore ọ̀fẹ́. So because another section is coming by 11. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pé by 11. Your 11, if you're in Nigeria, I think it's around 12 o'clock. If you're in London, around 11. And if you're in America, by 6 a.m. in the morning, Eastern time. So just put in mind and just put that, please open your heart. And I pray that you will God and stand firm upon the word of God. God bless you. God bless you. See you back by 11, by grace, by 11. And it can alternate, it can change again. It depends. I can change the time again, but I know 6:11 is certain. But any other time, it can change. I can put a prayer in the middle. My God, so just open to God that you will make sure you are fasting. It's fasting and prayer. Make sure, even though you are giving thanks to God today, make sure you fast. God bless you.
God bless you. You